Rasulullah òun ló pọ̀ ìsìn ní Islam di ẹ̀sìn mùjẹmùjẹ ìlú lọ́wọ́ ló ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ní ìsinmi ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ẹ lọ Libya ìlú lọ́wọ́ ló ní ìsinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ yìí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba ìkú ọba ìtí ọba ìtẹ́ ọba ìṣá ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ rẹ̀ nínú ọ̀fìn àríìró àlá gbẹngbẹlẹ́kú dáńbí òwú kábíyèsí ògo ni forúkọ yín lókè ọ̀run akẹ́dọ̀rọ̀ agbóǹkó lóko mi àjáwàrú ni mi agbóǹkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ màmá pé kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ó tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti láǹfààní àti ra wa ní àyín àánú Olódùmarè ní fi ń sílẹ̀ mo kí gbogbo mùsùlùmí gbogbo mùmíní àti mùmínà òdodo mo kí n pé ẹ kú ìtẹ́nu èmi tó bẹ̀rẹ̀ náà ló fẹ́ parí ẹ̀ láyọ̀ àtàláfíà náà ni yóò ti parí àwẹ̀ ń tán lọ ojú ta jọ̀sán gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ̀sán èmi ò jọ̀sán tèmi o gbogbo àwẹ̀ mo gbà o mo gbà ti kírísítẹ̀ mo gbà ti mùsùlùmí gbogbo àwẹ̀ pàápàá mo gbà. now ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ ká gbé yẹ̀wò lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ní pàtó kò sí ẹ̀sìn tí ò ní àbùdá tiẹ̀ kò sí ẹ̀sìn tí ò ní àṣìṣe tiẹ̀ kò sí ẹ̀sìn tí ò ní ìlànà tiẹ̀ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé ẹ gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ nípa ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ilẹ̀ káàrọ̀ òjíire ṣùgbọ́n gbà tí mo sòdiwọ̀n ẹ̀ dáadáa mo rí i pé kò sẹ́ni tó lè yà ẹ má bínú kò sẹ́ni tó lè yà wá yẹ̀sìn kò sẹ́ni tó lè yẹ̀sìn yà wá torí wípé àtàwọn àtẹ̀sìn àti rò papọ̀. now mo play fídíò kan fẹ́rẹ́fẹ́ ńgbà mo fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí fídíò yẹn ní àwọn ọ̀rọ̀ tó kó sínú tí mo fẹ́ ká yan nàná kó tó di pé màá elaborate ẹ̀ tàbí sọ̀rọ̀ síwájú díẹ̀ sí i gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ má gbàgbé wípé ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn àṣà là ń mú wọnú ẹ̀sìn lọ́jẹ́ kíjà ó máa wà lọ́jẹ́ kí dúkù ó máa wà lọ́jẹ́ ká máa gúnra wa ìdí ni wípé méjèèjì ò bára wọn mu ọ̀tọ̀ọ̀tọ̀ ló dúró ọ̀tọ̀ ń ti tọ́lú ọ̀tọ̀ ń ti tọ̀lú ọ̀tọ̀ ń ti tọ̀lú wò ọ̀tọ̀ ń ti tọ́ tọ̀lú ìyẹn túmọ̀ sí wípé kò yẹ kí ẹ̀sìn kó gbó kan tàbí kí ẹlẹ́sìn kó faragún kan now tá a bá wò dáadáa ẹ̀sìn wà nínú tí ń fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn ẹ̀sìn wà nínú tí ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn ilẹ̀ káàrọ̀ òjíire ìdí ni wípé tá a bá fojú inú wò dáadáa ìran káàrọ̀ òjíire náà lẹ́sìn tiẹ̀ àbú àwọn tí wọ́n mú ẹ̀sìn àjèjì wọ̀ ló wá ntọ́ bá wo ni làá sìn ntọ́ bá wo ni ntọ́ bá sì gbani kalẹ̀ náà làá sápẹ́ fún làá wárí fún gẹ́gẹ́ bí olùgbèjà náà la sì pè lólùgbàlà ẹ̀ ń bá gbanilà náà lólùgbàlà àtẹ̀sìn Kristẹni àtẹ̀sìn Islam àwọn méjèèjì ló mú àǹfààní oríṣiríṣi wọlé àwọn méjèèjì náà ló ní àbùkù ara tiwọn. now ẹ jẹ́ àfarabalẹ̀ bí ìyàwó tó fọwọ́ bẹ̀ dájọ́ ká gbọ́rọ̀ lẹ́nu àfáà yìí ká níbi gbogbo àfáà ṣe ń sọ̀rọ̀ nílẹ̀ káàrọ̀ òjíire ilẹ̀ káàrọ̀ òjíire máa dá yàtọ̀ ọ̀tá ò ní láǹfààní láti wọ àárín wa torí pé àwọn tí wọ́n ń wọ àárín wa tí wọ́n ń ṣe wá lọ́sẹ̀ irọ́ tí wọ́n ń pa ni irọ́ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn wọn láwọn ń bá ọ̀rọ̀ ẹ̀sìn wọn fi ń wọlé sí wa lára ọ̀rọ̀ ẹ̀sìn la fi ń gbà wọ́n mọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn la fi ń bá wọn ṣe so kánìràn káàrọ̀ òjíire ò fi ọmọ àparò sábẹ́ gbẹ̀gà ó ṣeé ṣe kígbe ayé wa kó ti lójútùú ó ṣeé ṣe ká ti rọ́nà àbáyọ sáwọn ìṣòro tí ń yọ wá lẹ́nu ìjínigbé ìfẹ́ranjẹko káàkiri ilẹ̀ káàrọ̀ òjíire àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí wọ́n ní mission o ìran káàrọ̀ òjíire ni ò ní mission àwọn ò ní mission láti lọ gbalu à ní mission láti lọ gbalẹ̀ ibòmíì à ní mission láti dominate ẹ̀yà míì ẹ̀yà Ìgbò pọ̀ nílẹ̀ káàrọ̀ òjíire àwọn kan bá wa dùn wípé àwọn làwọn nílé àwọn làwọn nílẹ̀ wọ́n sì ń bá wa dùn pé àwọn ó tì wá débì kan bẹ́ẹ̀ náà ni ẹ̀yà Gàmbàrí Fúlàní àwọn náà ń wo wípé sọ̀mùsọ̀mù ń bẹ ládùúgbò sọ̀mùsọ̀mù ń bẹ ńlẹ̀ wa báwọn náà bá wálẹ̀ yìí táwọn náà bá wa dúró tì bá wa jẹ́ kò sí ní tó burú ń bẹ̀
mi ò gbọ́ rí nínú ìtàn ọmọ káàrọ̀ òjíire pa lọ sílùú mi a fẹ́ dominate wọn bẹ̀ tàbá lọ sílùú mi àwa ní lọ́kàn láti gbalẹ̀ wọn bóyá lọ sókè ọya ni bóyá lọ sí apá ìlà oòrùn ni kò ṣẹlẹ̀ rí nínú ìtàn ọmọ káàrọ̀ òjíire so ìyẹn jẹ́ kí òye ó yé mi wípé ọ̀pọ̀lọpọ̀ ń tà lè fi lọ yàn ni wọ́n fi ń lọ wá àwọn ò gbìyànjú láti fi lọ wọ́n ṣùgbọ́n àwọn ò máìdì láti fi lọ wá torí wọ́n rò wípé báwọn bá fẹ́ gbin lọ wá á gbà mọ́ra àìwá lè ja ìran káàrọ̀ òjíire kì í ṣe tọlẹ́ kì í ṣe tójó torí nǹkan mèremère tá a ti gbèsè láàrin ìlú ní jẹ́ ká máa fi gbogbo nǹkan ṣe sùúrù well ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́rọ̀ àáfàá mi yìí lẹ́yìn ẹ̀ kí n wá sọ̀rọ̀ God bless you ẹ sí pọ̀. Allahu ta'ala qala Rasulullah òun ló pọ̀ ìsinsìnyí tí mọ́sálásí pọ̀ dáwà pọ̀ qala Allahu ta'ala qala Rasulullah òun ló pọ̀ ìsinsìnyí ní Islam di ẹ̀sìn mùjẹmùjẹ ìlú lọ́wọ́ ló ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ní ìsinmi ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ẹ lọ Libya ìlú lábáwo ló ní ìsinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ yìí láwọn ìlú dáhùn mẹ́ sọ ibà Islam ní ilẹ̀ níbẹ̀ àwọn sọ́jà mùsùlùmí ló dominate Nigeria tí Nigeria nílẹ̀ ní fọkànbalẹ̀ ohun tó fà á ẹ má jẹ tẹ̀yìn òun náà ni ẹ̀sìn ta lọ import wọ̀lú yìí gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí è tako kèfèrí tó jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ ní mẹ́ntako ní mẹ́múlọ́ta àwọn nìyẹn o láfi sọ fún gbogbo yín tẹ́ ní mọ́sálásí gbogbo ẹ̀yin bàbá wa yìí tẹ́ ẹ kọ́ mọ́sálásí sílé yín àtẹ̀yìn ìyá wa ẹmọ̀rọ̀ àfáà tẹ́mẹ̀ gbé mọ́sálásí fún o orí náà ló di ìmáàmù ló ti sọ wípé tí sùúrù tọ́ ní bá ti dájọ́ oṣù tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa ṣe ẹ̀gbọ́n ni orí múbàrí ìkan náà ni mufti ìlú kan ló ti sọ wípé ṣe rí ẹwà jẹ́ káwọn ọmọ yín ẹ lọ kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn ẹ lọ máa ràdá fún wọn fídíò tó go viral ní àwọn táwọn wíwọ̀n yìí ni o wọ́n ti wà ń lẹ̀ Yorùbá yìí náà o kọ́lọ̀ mọ́sálà wá lọ́wọ́ wọn o ayàlá kàyí èèyàn kan ò lè sọyàn kan di mùsùlùmí tọ́lọ́wọ́ ò bá fẹ́ Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ ò bá fún èèyàn ní privilege ni òun náà kọ́lọ̀ fún mẹ́nà ẹgbẹ́ bàbá rẹ̀ Abu Talib ó fẹ́ kú báyìí ó pọ̀ pàtà kú Ànábì ní bóòtẹ́ ìgbàsílámù kan sọ wípé la ilaha illallah Muhammadu rasul Ọlọ́run gbá wọn ẹ̀dá ní kò lè wí ẹwà ṣe wá sí fún àwọn èèyàn wọn ẹ̀tẹ̀lé yín ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn kódà kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ kìrìsìtẹ́nì kódà kó má jẹ́ kìrìsìtẹ́nì kó jẹ́ lẹ́bọ gbogbo tí wọ́n bá pera wọn èèyàn kan ò ní right láti ṣe wá sí fún èèyàn kan tí ò bá tẹ̀lé ẹwà lè pa wọn ẹwà pa odidi ìlú run èèyàn 100 ọlọ́wọ́ bí yín o gbogbo àwọn ọmọ yín ẹmọrú lè kéwú tẹ́ẹ̀mẹ́ fi wọ́n sí tọ́mọ rẹ bá ti ń délé tí ò lè kí ẹmọ ìgbé dádì ẹkú lé wàhálà ń bọ̀ nulé rẹ nu o tẹ́ẹ̀ tí ń ṣe mítìn tó ti sọ pé ẹ̀sìn tí wá ní ká mẹ́mẹ́ ṣe family meeting ẹ̀sìn wo ló ní kéèyàn mẹ́ ṣe family meeting lọ́jọ́ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní lára ní gbogbo. ẹ káàbọ̀ padà well ṣe bẹ́ẹ̀ èèyàn lélẹ́yìí ṣe bá àfáà kan lélẹ́yìí ń bọ́ ọmọ káàrọ̀ òjíire náà ń bọ́ ọmọ Yorùbá ni ń bẹ̀ làáfáà kan ti dìde ń jò ní tó ní bẹ́ẹ̀ nìkan bá sọ wípé òun rọ́ṣù síwájú sọ́tánù Sókótó pípa lọ́yẹ kan parú ẹ̀ irú àwọn èèyàn yẹn ò yẹ láàfáà wọn yẹ ládarí ẹ̀sìn wọn yẹ ládarí ìlú wọn yẹ lẹ́ni téèyàn lè tẹ̀síwájú torí àwọn gangan ni wọ́n ń kó ẹ̀dá ṣìnà àwọn gangan ni wọ́n ń bàlú jẹ́ ńgbà tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń jáde lẹ́nu ẹni tán fi so lórí tàbí tá a fi so lórí rí tàbí tó jó lórí tàbí tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú àwọn ọ̀rọ̀ tí túlù ọ̀rọ̀ tí bàlú jẹ́ ọ̀rọ̀ tí gbẹ̀mí èèyàn ọ̀rọ̀ tí gbé oró sáwọn èèyàn kan nínú ó kù díẹ̀ káàtó ńgbà táwọn àáfàá kan ń sọ pé ntẹ́sìn tí wọ́n mú wá ò ní pé bọ́n bá rẹ́ lẹ́bọ àbọ́n bá rí kèfèrí àbọ́n bá rẹ́ lẹ́sìn míì ẹ̀sìn àwọn ní kí wọ́n gbẹ̀mí wọn àáfàá lélẹ́yìí ẹjá farabalẹ̀ láti tún ṣiṣẹ́ntẹ̀lé pápápá. pé nísìn
tí mọ́sálásí pọ̀ àfáà yìí ò fẹ́ lọ sí ti kìrìsìtẹ́nì ni èmi wá láǹfààní àti fi kún pé nísìn tí mọ́sálásí pọ̀ tí ṣọ́ọ̀ṣì pọ̀ ní Islam àti Christianity di ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ torí pé ọwọ́ pásítọ̀ láti ń borí ọwọ́ pásítọ̀ láti ń bápá inú ṣọ́ọ̀ṣì ni wọ́n ń rí orí náà rí ẹsẹ̀ mọ́ so lóòótọ́ collectively ní ti preaching ti Islam kò síbi kan tí Christianity tàbí tí Christian tàbí tí pásítọ̀ kan ti máa dédé dúró ní sínú ṣọ́ọ̀ṣì tí ó sọ wípé ẹ̀sìn àwọn sọ wípé káwọn ọmọ pààyàn káàkiri tàbí tí ó bá ti ṣe tàwọn káwọn dẹ́mi ẹ̀ légbodò ní tí wọ́n sọ ti wọn ni pé Jésù ní wọ́n bá fọ́ létí lẹ́ẹ̀kan ní sùúrù kí wọ́n tó fọ́ mi ó ní wọ́n bá fọ́ létí ọ̀tún kọ̀ọ̀kan tó sì sí àwọn bá ń pìrìtì sùúrù ẹ wá wò ó kì í ṣe gbogbo mùsùlùmí ni máa ń pìrìtì jàgídíjàgan àwọn kọ̀ọ̀kan tí wọ́n gbẹ̀sìn jù máa yí sọ̀rọ̀. ìlú lọ́wọ́ ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ní ìsinmi. ẹ lọ wá Afghanistan wọn ní ìsinmi. okun ni láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen. àti Yemen àti Syria àti Afghanistan àti Lebanon àti Iran àti Iraq gbogbo àwọn ìlú wọ̀nyí ní ìlú Islam kò sí lè ní ìsinmi ń bẹ̀ àìnísinmi lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tó ń kó bá wa náà àwọn tí wọ́n láwọn ń ṣẹ̀sìn Islam ni ẹ̀yà sọ bẹ́ẹ̀ lóòótọ́ tá a bá fojú inú wo àti Christian àti Mùsùlùmí wọ́n ń pa ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ni wọ́n bá wọlé pé èèwọ̀ ni láti kàwé àràmù ni nígbà dógójì èrò wájà sọ ẹjá gbọ́rọ̀ ìsíwájú díẹ̀ sí. ẹ lọ Libya ìlú. lóòótọ́ sì ni Libya ò ní sinmi mọ́. lárúbáwá wo ló ní sinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ yìí. ìlú lárúbáwá wo ló ní sinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ yìí because ọ̀rọ̀ ẹ̀sìn ni Iran bá débi tí wọ́n ti lọ ń kọlu Israel lórí ọ̀rọ̀ pé Israel àti Hamas ń bára wọn jà now ọ̀rọ̀ ti wá ti di ti Israel àti US Iran ní nuclear weapon àwọn orílẹ̀-èdè tọ́pọ̀ ló ní nuclear weapon ṣùgbọ́n torí pé àwọn orílẹ̀-èdè kan fẹ́ràn ogun jíjà nuclear weapons ní bí wọ́n bá ṣí ilẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lò kò ní pẹ́ báyìí ìran ọmọ èèyàn jẹ́ o Amẹ́ríkà ní kíra nà mọ́ ṣe nuclear weapon wọ́n láwọn ó ṣe kọ̀mọ́kọ̀mẹsẹ̀ ló ń jìyà rẹ̀ báyìí o. láwọn ìlú dáhùn máa sọ ibà Islam ní ilẹ̀ níbẹ̀ àwọn sọjá mùsùlùmí ló dominate Nàìjíríà ṣé Nàìjíríà nílẹ̀ ní fọkànbalẹ̀. That is 100% truth. Mùsùlùmí dominate Nàìjíríà kò change kankan nu life wa ká ní bí mùsùlùmí ṣe dominate Nàìjíríà ìgbésí ayé wa yí padà gbogbo àwọn ọmọ mùsùlùmí tí wọ́n kàwé wọ́n ríṣẹ́ ṣe in fact kí ẹlẹ́sìn kan ó ríṣẹ́ ṣe lọ́dọ̀ mi kí ìgbésí ayé wọn bẹ́tà ju ẹlẹ́sìn mẹ́ẹ̀ lọ yóò jẹ́ àrítọ́ka sí fún wa àgbẹ̀ ayé ọmọ Christian ló dáa ju ayé ọmọ Muslim ló dáa ju eléyìí máa rí jẹ́ àrítọ́ka sí yóò dùn lẹ́nu wa láti máa gbépò yẹ ẹnu kì í ṣe by religion because religion no help ẹnì kankan o religion no help wa lọ́nà kan tàbí kejì ó wà fún spirituality kò nígbàgbọ́ nínú Ọlọ́run bó bá ń fẹ́ nǹkan tó Ọlọ́run lọ Ọlọ́run tó dá ọ sáyé ní kó jọ́sìn fún máa jọ́sìn fọ́lọ́run ní tí Islam àti Christianity wà fún nìyẹn eléyìí tá à ń gbé ìṣẹ̀ṣe náà the same thing wọ́n á ní bí babaláwo bá jí àjúbà lọ́wọ́ Ọ̀fà bóníṣègùn bá jí wọn ó ṣe wọn ó jùbà fọ́sàn yìí kálukú wọn náà ń padà fi ìbá f'Olódùmarè ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní bàbá wo yin Ifá yin Olódùmarè so lélẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo ẹ̀ náà ní tí wọ́n pè ní religion ìjọsìn ni ká kóra wa papọ̀ ká bára wa ṣe ká jọ́sìn f'Ọlọ́run nílànà tá a mọ̀ nílànà tó yé wa nílànà tá a gbàgbọ́ nílànà tó wù wá ní tí wọ́n pè ní religion nìyẹn o kì í ṣe pé ó change wa economically kò change ayé wa politically because gbogbo àwọn tó wà nípò òṣèlú lónìí ń búra pẹ̀lú Bíbélì wọ́n ń búra pẹ̀lú Quran
ní tí wọ́n ń búra páwọn ò ní ṣe gan ni wọ́n ń ṣe é jù níbi tí wọ́n wà. Ẹ tọ́ka sólóṣèlú tí ó jalè, ẹ tọ́ka sólóṣèlú tí ó fẹ́ jalè, ẹ tọ́ka sólóṣèlú tí ì ṣe Christian tàbí Muslim. Èwo nù àwọn olóṣèlú ń ló sọ fún wa nísìnyí pé oníṣẹ̀ṣe lòun o, òun ṣe Christian òun ṣe Muslim. Kan wá fẹ́ búra fún kó ní ẹ má fún mi Bible, ẹ má fún mi Quran, àdá ni ẹ fún mi tàbí ìbọn pàtó ni ẹ gbé wá. Èwo nù àwọn olóṣèlú kò sí. So ó túmọ̀ sí pé ẹ̀sìn yóò help wa. Ńgbà tẹ́sìn ọba sọ fún Madueke pé kó má jíwó, ẹ̀sìn ó sọ fún Malami pé kó má jíwó, ẹ̀sìn ó sọ fún gbogbo àwọn gómìnà pé kí wọ́n má yọ owó local government dàsápò, ẹ̀sìn ó sọ fún local government chairman tán kówó fún kóun náà mọ́ dáwó sápò. ń bọ̀ wá lẹ̀sìn tó wá ràn wá lọ́wọ́. Gbogbo àwọn gómìnà ọmọ ibi títí tí ò ti dáa, kò sẹ́ni tó promise wa pé òun ò ní ṣe nǹkan kan tá a dìbò fún rí. Kálukú wọn lẹ́nu dínú àtètè dídán náà ni. Ẹ dìbò fún wa o, ẹ dìbò fẹ́gbẹ́ wa o, ẹgbẹ́ wa ló ní yóò ṣe lé o, a ṣe kòtò ìdómìnù, a ṣe títì tọ́yọ̀ kololo, ètò ẹ̀kọ́ tó dáa, ètò ìlera tó mọ́yán lórí, gbogbo ẹ̀ ni wọ́n fi ń campaign. Èwo náà wá mú ṣe láàrin ọdún 4. Ẹlẹ́sìn dẹ̀ ń gbogbo wọn. Bí wọ́n ṣe ń lọ Mọ́kà ni wọ́n ràn yẹn lọ Mọ́kà. Bí wọ́n ṣe ń lọ Jerusalem wọ́n ràn yẹn lọ Jerusalem. Wọ́n ń lọ Amẹ́ríkà wọ́n ń lọ London, wọ́n rí gbé ayé wọn bó ṣe dá ń bẹ̀. Láti wá interpret ẹ̀ ní Nàìjíríà ló di ṣòro. So ń bò là ń bá yàrá lọ. The earlier the better. Tá bá release ti ń jẹ́ religion lórí, tá bá relax ẹ̀, tá bá reduce ẹ̀, gbogbo tí ń jẹ́ religion lè káàró òjìrè. Nígbà náà látó máa excel, látó wà níwájú bá ṣe wà níwájú tẹ́lẹ̀, látó claim aṣíwájú tó yẹ ká claim. Honestly. Ohun tó fà á, ẹ má jẹ́ tàn yín, òun náà ni ẹ̀sìn ta lọ import wọ̀lú yìí. N tó fa rògbòdìyàn, tó fà wà jẹbánu, òun náà lẹ̀sìn ta import wọ̀lú. Ńgbà táwọn bàbá wa wà, tí Christianity ò tí ì gbilẹ̀, tí Islamic religion ò tí ì gbilẹ̀, òótọ́ ń bẹ. Láyé ìgbà náà lọ́dẹ kì í sán bàǹtẹ́ ọdẹ ẹgbẹ́. Bọ́dẹ bá rí bàǹtẹ́ ọdẹ ẹgbẹ́ 10 nísìn, yóò san lérí ara wọn. Láyé ìgbà náà níwọ ọmọlúàbí ń bẹ. Ẹ̀sìn ló dé níwọ ọmọlúàbí parẹ́. Ńbẹ̀lẹ̀ tí máa rí mùsùlùmí kan tán máa sọ pé tó bá ti lè kéwú kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún àwọn òbí ẹ̀ mọ́. Wọ́n á nítorí kéwú tó ké yẹn, táwọn òbí ẹ̀ ò bá ti kéwú ó ti jù wọ́n lọ. Kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fọ́ba mọ́. Kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fàgbàlagbà kankan mọ́. Àwọn kan máa lóṣòó, àwọn kan máa gbìngbàdo, àwọn kan náwó sí ni. Irrespective tí ó kọjú orí yín ó tó. Eléyìí ti mú wa kúrò nínú níta àmọ̀ràn káàrọ̀ òjíire sí. How do we change that? Ọdún wo la fẹ́ change ẹ̀ gan? Báwo la fẹ́ change ẹ̀? Meanwhile, gbogbo àwọn tí wọ́n ń tẹ ẹ̀sìn kálẹ̀ tán ń gbé ẹ̀sìn lérè ní tí wọ́n jẹ ni o. Oúnjẹ lásán wọn wá ń bẹ̀. Gbogbo àwọn tó kàrámẹ́ ẹ̀sìn lónìí, oúnjẹ lásán wọn wá ń bẹ̀. Because ẹ béèrè lọ wọn kí ni iṣẹ́ míì tí wọ́n tún ní. Ẹni tí ọ̀dẹ̀ níṣẹ́ tí ò lábọ̀, bó bá rólè bọ́ ráfọ́ ọ́rá, bó rí jìbìtì bó rí irọ́ pípa yóò ṣe kàn bẹ̀. Because mi rí ẹni tó máa sọ wípé torí pé òun kírun lọ jẹun sí ń tà déédéé, tàbí torí pé òun lọ chọ́ọ̀chì níyàwó òun ṣe gbọ́ràn sóun lẹ́nu, tàbí torí pé òun lọ chọ́ọ̀chì òun sanwó ìdá 10 ńlọ jẹ́ kó òun ọ̀rọ̀ ọmọ bí. Atẹ́gùn tí ń fẹ́ délé tálíkà ní ń fẹ́ délé olówó, atẹ́gùn tí ń fẹ́ délé Christian ní ń fẹ́ délé Muslim, ní ń fẹ́ délé olórùsà, ní ń fẹ́ délé ọlọ́sùn. Ní tí Christian mi ò rí ṣe, tí Muslim mi ò rí ṣe, ọ̀pọ̀ babaláwo ló ti rí ṣe. Ẹ já relax ẹ̀. Èmi ò sọ pé kánìkan kọ́ lọ́mọ ọbọ̀ ṣá o, torí èmi gan ọ̀bọ. Ṣùgbọ́n ẹ já relax ọkàn wa kúrò nínú àwọn ẹ̀sìn àjèjì tá a mú wọlé yìí, because àwọn tó lẹ̀sìn gangan ń dọ́gbọ́n sí nǹkan wọn. Lẹ́nujọ́ mẹ́ta ìmọ̀ gbọ́ wípé ní Saudi Arabia wọ́n mú mi lọ́sàn-án nínú àwẹ̀. Ẹ̀yin dẹ̀ ní adẹ̀rẹ̀ àwọn tó ń campaign nínú yín pé lásìkò àwẹ̀ wọ́n bá rọmọ mùsùlùmí tí ń jọ̀sán kí wọ́n nà ní iye ẹgbàá kan. Ó ti ẹ̀dá tẹ̀ sọ pé kán pa.
ìlú lárúbáwá tẹ́ ti sọ pé ẹ ti mẹ́sìn wá nìyẹn o, tẹ́ ti ń lọ Mẹ́kà o, wọ́n mú mi lọ́sàn-án àwẹ̀ kí ló fà á? Òòrùn ọ̀dọ̀ wọn mú jù, ẹ̀mí ọ̀dẹ̀ bọ́, omi ló lè sọ́fìtì rẹ̀, wọn ò gbẹ̀sìn àgbàdórí mọ́, wọn ò gbẹ̀sìn àgbàjù mọ́, wọn ò gba wèrè mẹ́sìn mọ́, iye wọn ti ṣí, wọn ti ń change gbogbo nǹkan wọn. Ẹ̀yin ń dáná sun hòtẹ́ẹ̀lì lókè ọya, ẹnìkan mọ̀ kó hòtẹ́ẹ̀lì ilé aṣẹ́wó ni, àwọn ń fowó yín kó hòtẹ́ẹ̀lì ní Saudi Arabia. Àbí ń gbé bá lọ mọ́kànbó lẹ́ ń sùn, síta gbangba lẹ́ ń sùn ni, kì í sòtẹ́ẹ̀lì lẹ́ ń sùn ni, àbí wọ́n ń pè lóko míì tó yàtọ̀ sóòtẹ́ẹ̀lì lọ, tó yàtọ̀ sóòtẹ́ẹ̀lì. Ìgbà àwùjọ wo la fẹ́ tanra wa dà, ìgbà wo láàmúra wa ṣeré dà. The earlier the better tàbá soft in religion lórílẹ̀‐èdè Nàìjíríà jọ́nà látò rọ́nà lọ. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí èé takò kèfèrí tó jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀fẹ́ ní mẹ́ńtàkò ní mẹ́múlọ́ta àwọn nìyẹn o. Reality ni majority àwọn tó jẹ́ Muslim ẹgbẹ́ wọn ni wọ́n ń takò everyday, even including orí social media. Majority àwọn tó jẹ́ Christian including pastor ẹgbẹ́ wọn ni wọ́n face. Kí pastor ọmọ sọ fún pastor mi pé kò real, kí ló sọ fún òun pé òun real, kí pastor kan mọ̀ kí pastor ẹgbẹ́ ẹ̀ ló lè, kí mùsùlùmí kan mọ̀ sọ pé mùsùlùmí ẹgbẹ́ òun ọmọ kéwú tó. Ẹja béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ni kéwú yẹn dà fún, kí ni kéwú yẹn change nínú ilé ayé ẹ̀. Aṣíwájú ẹ̀sìn tó lè sọ wípé tó ń da lójú mi, gbogbo àwọn tí ń tẹ̀lé ọ ayé wọn gbọ́dọ̀ dáa. Wọ́n invite ẹ nígbà, wọ́n sanwó tíkẹ́ẹ̀tì ẹ kó lọ sáwo ìgbàdógójì rò wájà. Èèyàn mélòó ní ń tẹ̀lé ọ káàkiri, èèyàn mélòó nínú àwọn tí ń tẹ̀lé ọ káàkiri ló soríire bẹ́ẹ̀. Sòkí wá láǹfààní ẹ̀sìn tọ́jú pàwọn nìkan la fẹ́ jayé bí ọba, a sì fẹ́ lu àwọn èèyàn tó kù gẹ́gẹ́ bí ẹrú náà ni. làbí sọ fún yín gbogbo yín tẹ́ ní mọ́sálásí, gbogbo yín bàbá wa yìí tẹ́ ẹ kó mọ́sálásí sílé yín àtẹ̀yìn ìyá wa ẹ̀ mọ̀ọ́dọ́ àfa àtẹ́mẹ̀ ní mọ́sálásí fún o. orí múgbàrí yìí kan náà ló ti di ìmáàmù ló ti sọ wípé tí sùlùmọ́ọ̀nù bá ti dájọ́ oṣù tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa. Àwọn òpònú mọ́ọ̀mù tá a sọ ń jó tá a sọ lẹ́ẹ̀kan náà nù. Now bàbá yìí sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yóò bá mùsùlùmí nìkan wí. Ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa tẹ́ ń kọ́ mọ́sálásí, tẹ́ ń gba àfáà sí, ẹ mọ̀rú àfáà tẹ́ gbà. N táwọn àfáà náà fi ń lọ lé kéwú náà nìyẹn, kì í ṣe láti sin lọ́hùn, bọ̀ láti exploit àwọn èèyàn. Nígbà tí olówó kan bá kọ́ mosque, dandan ni kí mọ́sálásí ó ní ìmáàmù, àgbà máàmù ń bẹ̀. Ìmáàmù tá a fẹ́ gbà ṣé community lọ́yàn wá, ńbo náà ti train ẹ̀, ta ló train ẹ̀? Ṣèṣe sẹ́fà claim imam ni tọ́jẹ́ pé fúnra lára ẹ̀ lọ́lọ́ lé kéwú, fúnra lára ẹ̀ lọ́dà ń tọ́dà, bó bá dẹ̀ ṣe wù náà ni ó ṣe lólé ayé ẹ̀. Ẹ̀ ń tọ́ gba ìmáàmù sí mọ́sálásí àbá àfáà sí mọ́sálásí, dandan ni ká san sálárì fún àbèsè lórí sálárì náà ni. Tàbí ká sọ wípé ókè òye tó o bá pa o, ó mú percentage wá, òye tí bá ń wọlé lóṣooṣù lọ́dọọdún o. Bàbá olówó náà lè sọ pé mi ní ìdí àwọn owó yẹn ọ̀bọ̀ tá a máa fi maintain mosque, gbọ́n sí gbọ̀nà wọlé nu. Kò wá wọ́pọ̀ nínú Islam tó ti Christianity. Àwọn Christian wọn máa ń lólówó, Christian máa ń kọ́ chọ́ọ̀chì tí wọ́n gba àwọn èèyàn sí. Bàbá tó kọ́ chọ́ọ̀chì gan lè mọ́ ní kọ́lẹ̀, ó lè mọ́ gbà pé ńgbọ́ bá kọ́ kalẹ̀ tán ni yọ̀wẹ̀ ń tó gbà pé, yọ̀wà pásítọ̀ kan tó gbà pé, yọ̀wà mú prophet kan tó gbà pé. Meanwhile láyé àtijọ́ ìlú ni máa ń ní ṣọ́ọ̀ṣì, odidi ìlú ni máa ń ní church. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó kóra wọn jọ, wọ́n mú segment àbí doctrine kan wọlé. Láyé ìgbà náà kì í pé méjì nínú ìlú kan, Kérúbù àti Séráfù kì í pé méjì nínú ìlú kan, Anglican kì í pé méjì nínú ìlú kan, Catholic ò kì í pé méjì nínú ìlú kan, Baptist ò kì í pé méjì nínú ìlú kan, Celestial ò kì í pé méjì nínú ìlú kan. Orí ti yí, ìlú ti change. Iye Séráfù tí ń bẹ́nu oko, church wa ni o, iye Séráfù tí ń bẹ́nu oko kò sí kàtán, tí ń bẹ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀, tí ń bẹ lábẹ́ kòkó kò sí kàtán. Iye Celestial tí ń bẹ káàkiri kò sí kàtán.
àwọn Baptist náà sì maintain ẹ̀, Anglican wọ́n sì maintain ẹ̀, Methodist wọ́n sì maintain ẹ̀, Catholic sì maintain ẹ̀, the Apostolic maintain ẹ̀, CAC gan maintain ẹ̀ mọ́. eléyìí CAC kínní kan, CAC òsìkè ìràpadà, CAC òkè ìtùnú, CAC òkè ìtùbú, CAC agbára ìdáǹdè, CAC àṣẹ ìrọ̀rùn, CAC àṣẹ kínní kan, oríṣiríṣi ntí gbogbo ẹ̀ yí padà tó dànù. so kì í sẹ́nu Islam nìkan nìyẹn wà. ṣé ẹ̀tọ́ ni orí múbà yìí kan náà ni mufti ìlú kan ló ti sọ yìí pé ṣé ẹ wá jẹ́ káwọn ọmọ yín ẹ lọ kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn ẹ lọ máa dàda fún wọn fídíò tó kó báyìí rà ní. mufti eléyìí tó sọ nísìnyí mufti amúgbó ni ẹ̀yin nìkan lórí ti ń pèsè làákàyè yín ṣiṣẹ́ yín kàwé ìrísí yín gan fi hàn pé kàwé ó fi hàn pé ẹ lọ́pọlọ ẹni làákàyè olùfẹ́ àlàáfíà dẹ̀ nìyí ntí jẹ́ kẹ́ ẹ máa rí ṣe nu tí ó jẹ́ kẹ́ ẹ rí ṣe dọ́jọ́ alẹ́ nu irú àwọn yẹn ti mọ̀ wípé onísùnmọ̀mí ni wọ́n tọ́ra àwọn tẹ́ ẹ dákọ̀ wọn méjèèjì tán bá rí ọmọ wọn ó jí gbé o tán bá lè rí ìjínigbé wọn ó jí gbé táwọn náà béèrè ransom táwọn náà fi jẹun torí tí wọ́n ń jẹ kò yé èèyàn iṣẹ́ tí wọ́n ń ṣe kò yé èèyàn. àwọn táwọn wíwọ̀n yé ni o. táwọn ní. wọ́n ti wà á lẹ̀ lóun báyìí náà o. gan. ọlọ́mọṣẹ́ làwọn lọ́wọ́ wọn. ayàlá kàyí èèyàn kan ò lè sọ ìyọkọ́ di mùsùlùmí tọ́lọ́hùn bá fẹ́. ànábì. kò sẹ́ni tó lè sọ̀yàn di ẹlẹ́sìn kan bí ó bá wu Ọlọ́run. ọmọ káàrọ̀ òjìrì ẹ jẹ́ kí n yá ìṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín tí n bá padà dé kí n wá padà sórí ẹ̀ ẹ jẹun sáré yá ìṣẹ́jú méjì lò àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o ẹ ṣé ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ sí Emeritus Global Resources and ICT Limited. nínú iléeṣẹ́ wa yìí a máa ń ta fóònù a máa ń ra fóònù a máa ń ṣe swapping fóònù gbogbo anything tó bá jẹ mọ́ fóònù àti laptop àwọn oríṣiríṣi gadgets tẹ́ mọ̀ bíi iPhone, Samsung, Infinix, Oppo, Tecno, Redmi gbogbo wọn pátápátá ló wà àti àwọn laptops oríṣiríṣi bíi MacBook bíi Dell bíi HP oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló wà. níbí báyìí a tún máa ń ta oríṣiríṣi phone accessories tó jẹ́ ojúlówó tí kò dẹ̀ wọ́n rárá. níbí o a tún máa ń ṣe training fún àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn àtọmọ kékeré àtàgbàlagbà torí oríṣiríṣi irinṣẹ́ la ní tó wà òkè dáadáa tó dẹ̀ jẹ́ irinṣẹ́ ìgbàlódé àwọn state of the art equipment tó yẹ pé ẹ lè má lè tètè rí níbòmíì ibo lẹ ti máa rí o Emeritus Global Resources and ICT Limited fún ìjọba àrùn bíbá yìí ojúlówó ni ẹ̀dínwó náà dẹ̀ ni ló máa bá dé anytime a máa ń ta mọ́tò any car tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ tà bóyá ẹ fẹ́ tà ni àbẹ fẹ́ swap anything that has to do with swapping easy buy also bóyá ẹ ra nǹkan ká ra nǹkan sìn ká sanwó ẹ̀ díẹ̀ ká lè máa gbé lọ lójú ẹsẹ̀ Emeritus Global Resources and ICT Limited nínú OAU Central Market Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ àti main roundabout ní Ilé-Ifẹ̀ yìí náà a ní branches ní Ìbàdàn ní Òṣogbo ọwọ́jà wa ó dé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà anywhere tẹ́ bá ti need any of our services lójú ẹsẹ̀ òun lẹ máa rí wa lẹ máa rí àwọn representatives wa tó máa bá yín gbà àwọn oníṣẹ́ tó wà ń bí kò ń ṣe olómùlómù o eléyìí tó ṣe pé ó máa sọ nǹkan tó ṣe fóònù ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ká tó fọwọ́ kàn kò kí ń ṣe bóyá guessing kíní kan ní bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe gẹ́lẹ́ náà lè ṣe máa bá Emeritus Global very fast very efficient very affordable àwa là ń jẹ́ bẹ́ẹ̀. phone number ọ́fíìsì yìí tẹ́pẹ́ lè pè wá at any point in time 081 01 79 5519 081 01 79 5519 òun náà lè rí lórí screen yín lórí móhùnmáwòrán yín bá a ṣe jọ ń sọ̀rọ̀ yìí ẹ ṣeun gan a máa retí láti dòwò pọ̀ pẹ̀lú yín. Emeritus Global Resources and ICT ìtàbápẹ̀ lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Èdùmàrè ló gbé iléeṣẹ́ Emeritus Global Resources and ICT Limited sókè téńté níbi kàtà ojúlówó fóònù alágbèéká tó jẹ́ alálòpẹ́pẹ́pẹ́ wọ́n ta phone accessories bíi quality battery phone casing charger pouch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó fẹ́ ra laptop tó fini lọ́kàn balẹ̀ ẹ máa ríra lọ́dọ̀ Emeritus pẹ̀lú àwọn ẹ̀yà ara laptop tó jẹ́ ojúlówó bí fóònù tàbí laptop yìí bá wá ń ṣòro àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà tí wọ́n yín tún ṣe ní kíákíá ti wà ń kalẹ̀ ẹni tó fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe fóònù àti laptop ẹ lọ ṣe training lọ́dọ̀ wọn Emeritus ń ṣe easy buy kẹ́rẹ́ra fóònù kẹ́ máa ń díẹ̀ wọ́n swap fóònù àlòkù sí tuntun sì fẹ́ ta fóònù tàbí laptop yín ìrọ̀rùn
gbẹ̀yìn tẹ́ fẹ́ ra mọ́tò tó fi mẹ́yìn tẹ́ fẹ́ ta èyí tẹ́ ń lò tẹ́lẹ̀ Emeritus Global Resources and ICT Limited ní ẹ máa lọ tààràtà bẹ́ẹ̀ bá ti dé Campus Gate OAU ẹgbẹ́ kan lọ sí Central Market ẹ bèrè Emeritus Global adjacent MTN office ni wọ́n wà OAU Campus Ilé-Ifẹ̀ ẹ tún lè kàn sí wọn ní orí olókun roundabout níbi tí Foreign Links House wà tẹ́lẹ̀ Mayfair Ilé-Ifẹ̀ nípìnlẹ̀ Ọ̀ṣun telephone 08101795519 Emeritus Global Resources and ICT Limited òkèlè wa ẹ̀ wò. kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìjẹ̀bú ipe ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálẹ́ ẹ má kà pépà ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì ìdẹ̀rù kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló ń fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro a máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín
ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwell, it can never be like Godwell. I used to tell you, health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Ọ̀rọ̀ tí àáfàá yìí sọ là ń gbé yẹ̀wò lọ́wọ́ là ń tú palẹ̀ torí pé ẹ̀já dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan tó bá ròkúta yóò gbìyànjú. Tírú àwọn èèyàn báyìí bá pọ̀ nínú ẹ̀sìn mo fọlọ́run búra kò sẹ́ni tí ó force ẹnì kankan láti ṣe nǹkan kan with interest you will just be joining them. Tó bá jẹ́ báwọn mùsùlùmí ṣe ń ṣe lélẹ̀ o ó possible kí n ti di mùsùlùmí tipẹ́tipẹ́ táàrùn jàgídíjàgan kankan táàrẹ̀ ń ti sọ pé kí légún ọmọ ṣe égún tiẹ̀ táàrẹ̀ ń ti sọ pé kó lóró ọmọ ṣe tiẹ̀ because ìṣẹ̀ṣe kálukú ni Christianity ìṣẹ̀ṣe tiẹ̀ nìyẹn Islamic religion ìṣẹ̀ṣe tiẹ̀ nìyẹn ẹni tí ń bọ Ṣàngó ìṣẹ̀ṣe tiẹ̀ ni eléyìí ọ̀kan wọ́n gbà tán pé kọ́ wá bọ́ wọn dẹ̀ pé ìyàwó ẹ̀ pé kọ́ mọ bọ́ wọn dẹ̀ pé ọmọ ẹ̀ pé kọ́ mọ bọ̀ jólóbò oró ẹ̀ ní adóní kakọ̀ jẹ́ kí kálukú sin tó nígbàgbọ́ nínú ẹ̀ láti sìn. Orílẹ̀-èdè wa kì í ṣe orílẹ̀-èdè ẹlẹ́sìn kan well ẹ̀já gbọ́ síwájú pápápá ká lè bi tètè lọ. So tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ yígbé ayé èèyàn padà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ńlọ́lọ́run bá ti kọ́kọ́ fún lórí ọ̀fẹ́ yẹn ńlẹ́gbọ́ yìí ẹ̀gbọ́n bàbẹ́ kò gba Islam Ànábì tó ń lọ bá gbé bó ti ẹ̀sẹ̀ sìn tó kírun sáà kan sọ wípé Ọlọ́run tóbi Allahu Akbar kan sọ pé Allahu Akbar ahọ́n ẹ̀ ò lè sọ. So why will you now force anybody to come and do anything so what ridiculous? ẹ wá ṣe wá sí fún àwọn èèyàn wọn ẹ̀pẹ̀lẹ́ yín ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn kódà kó mẹ́jẹ mùsùlùmí kó jẹ́ kìrìsìtẹ́nì kódà kó mẹ́jẹ kìrìsìtẹ́nì kó jẹ́ lẹ́bọ gbogbo tí wọ́n bá pera wọn èèyàn kan ò ní right láti ṣe wá sí fún èèyàn kan tí ò bá tẹ̀lé ẹ wá lè pa wọn ẹ wá pa odidi ìlú èèyàn bẹ́ẹ̀. God bless you baba mi ní wáyé whatever tó wò kẹ́dà ó pé rẹ̀ ẹnìkan kò ní ẹ̀tọ́ láti gbẹ̀mí lọ́wọ́ lára ẹnìkejì ẹ̀ wọ́n dẹ́n fọ́ọ̀sì èèyàn ìyẹn máa ń preach gospel fún èèyàn ni gbogbo tẹ́ bá fẹ́ ṣe láyé even kẹ́ introduce a new product ẹ máa preach ẹ̀ that is ẹ máa advertise ẹ̀ fáwọn èèyàn iPhone series kan bá jáde nísìnyí wọ́n á polówó ẹ̀ wọ́n á advertise ẹ̀ nínú TV nínú rédíò lórí social media àwọn èèyàn tó ń rí pé ilé tó ń lé o ó tó ń lé ju tàkọ́kọ́ lọ o wo function tó ń ní nǹkan nǹkan bọ́n ṣe ń gba ẹ̀sìn náà nìyẹn. nígbà tẹ́ bá introduce ẹ̀sìn sí èèyàn pé ókè o béèyàn bá ṣe lé yọ̀wọ̀ ọ̀run àpáàdì béèyàn bá ṣe lé yọ̀wọ̀ ọ̀run rere béèyàn bá wá ṣe lé instead tí ó fi wọ̀ ọ̀run àpáàdì tó bá ronú pìwàdà ó lè padà wọ̀ ọ̀run rere. That is an advertisement nílànà tiẹ̀ ìpolówó ọjà ni because kò sí gate man ọ̀run àpáàdì nínú yín kò sí gate man ọ̀run rere nínú yín ẹni àmọ̀rí ìbá àpò ẹ̀ ń bá fẹ́ lọ ọ̀run àpáàdì kí lọ́kàn láti sọ pé kọ́ máa lọ ẹ̀ ń bá wùgò iṣẹ́ ọ̀run rere ẹ̀ ń bá wùgò iṣẹ́ ọ̀run àpáàdì kì í ṣe ń tọ́ yẹ kí pastor kan prophet kankan tó máa preach mọ́ kì í ṣe ń tọ́ yẹ káàfà ìmáàmù kó tó máa preach mọ́ once tá a bá ti gbọ́ ní tí Bible sọ ni wípé ó ní ẹ kéde ìyìn rere Jésù ẹ jẹ́ kí wọ́n gbọ́ sétí kò sọ pé ẹ fọ́ọ̀sì wọn láyé ìgbà kan tán Christian máa ń yíde wọn bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà àgbé Jésù délé yín o bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà àgbé Jésù délé yín o bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó that means wọ́n fọ́ọ̀sì ẹ ok o bó o bá fẹ́ gbà àwọn ti mú wá o bó o bá dẹ̀ gbà àwọn ti mú wá àwọn ti dé àwọn ti wá already ń gbé wá táwọn dẹ̀ wá kì í ṣe pé wọ́n ó sùn kalẹ̀ wọ́n ń lọ náà ni wọ́n ti introduce ẹ̀sẹ̀ ó wá wà lọ́wọ́ ṣẹ bóyá ó tẹ̀lé àbọ̀ ó tẹ̀lé nǹkan pín religion nìyẹn ìṣe nǹkan tán máa ń force lórí others. gbogbo àwọn ọmọ yín ẹ mọ orú ilé kí ohun tẹ́ ẹ mọ fi wọ́n sí tọ́mọ rẹ
dáàdì ẹ kúlé wàhálà ń bọ̀ nílé rẹ nù. reality ni màá yé sọ bàbá fẹ́ fọmọ lé kéwú ẹ wo àfa àbí tẹ́ fẹ́ fi sí dáadáa ẹ wo màlíìmù yẹn dáadáa bó ló ṣe ń preach kílẹ̀ kọ́ tá a rí kọ́ lára tí ó ń gangan so níyàwó so bímọ irú ọmọ wo làwọn ọmọ rẹ̀ yà irú ìyàwó wo ló fẹ́ sọmọ gànfẹ́ ni ṣé ìyàwó ẹ̀ lápọ́nlé ṣé ọ̀ lápọ́nlé ṣé torí pọ́kọ rẹ̀ ti jẹ́ ìmáàmù tàbá fa òun náà ti di igbákejì olódùmarè kò lè tẹ̀ kí àgbàlagbà mọ́ kò lè ṣàpọ́nlé àgbàlagbà mọ́ àgbàlagbà délé wọn kò lè bomi fún wọn mọ́ sáwọn ọmọ ẹ̀ ní gbéraga ládùúgbò ṣé wọ́n máa ń kí àwọn àgbàlagbà ṣé wọ́n ní tẹríba sáwọn ọmọ rẹ̀ ọ̀sọ̀kù sí òṣò ń yàwó nù àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn àkíyèsí tẹ́ máa kíyèsí nìyẹn kẹ́ ẹ tó fọmọ lè kíw. bẹ́ẹ̀ ti ń ṣe meeting tó ti sọ pé ẹ̀sìn tí wọ́n ní kan mẹ́ta ṣe family meeting ẹ̀sìn wo ló ní kéèyàn máa ṣe family meeting. ẹ àbí nà ó àwọn kan dẹ̀ sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé ẹ̀sìn àwọn ò fààyè gba family meeting wọ́n fẹ́ cut relationship mọ̀lẹ́bí dànù. lọ́jọ́ náà níbo Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní lára ní gbogbo. tán ní lára ó padà sínú mọ̀lẹ́bí ẹ̀ àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ bá wítò nítọ̀ lákẹ́nimọ́ ní onítorí ẹ̀kọ́ jáwọ́ ìjọba ṣòfin kọ̀ràn kàkọ́ sẹ́ni tí ó ṣòfin àjẹ́ bàbá ní adákẹ́ta rẹ̀ ní ìbánidákẹ́ ni àyẹ̀dẹ̀ ebó ní sùúrù adédi egun gbogbo eléyìí tá à ń sọ àwọn kan ó tún gbà sódì mí wá ẹni tó bá fẹ́ gbọ́ máa yọ̀jọ́ ìyàwó òdùn ní kọ́kọ́ gbẹ́jọ́ ẹ̀ ń bá fẹ́ kìlù ó dùn inú ilé tiẹ̀ gangan gbọ́dọ̀ dùn ẹ̀ ń bá pé kìlù ó dáa ọ̀dẹ tiẹ̀ gangan gbọ́dọ̀ dáa torí bọ̀dẹ̀ tí ń bá dáa tọ́ọ̀dẹ̀ tèmi dáa àdúgbò wọ́ dáa tádùgbò wa bá ti dáa ìlú wọ́ dáa bí ìlú wa bá ti dáa ìpínlẹ̀ wọ́ dáa bí ìpínlẹ̀ wa bá ti dáa orílẹ̀-èdè Nàìjíríà ó dáa ọ̀dọ̀wọ́ èmi yín ọ̀dọ̀wọ́ èmi ọ̀dọ̀wọ́ ẹ̀yin ọ̀dọ̀wọ́ gbogbo wa ẹ má jà á ti mú ẹ̀sìn ju bí ẹ̀sìn ṣe rí lọ àwọn tó mú wa lágídí fún wa wọ́n ti soften ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ń béèrè lọ́wọ́ yín nìsín kí ló dé táwọn obìnrin yín fi ń daṣọ borí tán fi ń wọṣọ kan káàkiri bí olópó tán ń daṣọ dúdú bojú tán ẹlòmíì tó ń kọ́fà mú ìfìyàjẹrẹ níní kò sẹ́sìn tó sọ bẹ́ẹ̀ àwọn lárúbáwá tẹ̀ ń kọ́pì torí eruku ni o aṣálẹ̀ nílẹ̀ wọn eruku ló sì pọ̀ jù lọ́dọ̀ wọn kí wọ́n bá kó sí wọn múná ṣe ń bomú o kò ní nǹkan kan ṣe ń pa religion àìmọye ọmọ Saudi Arabia tó wà ní country mi tí ò kí ń bomú tí ò kí ń lo hijab normally reason tí wọ́n fi ń bo gbogbo ẹ̀ òun náà ni pé káwọn èèyàn má bàa rí ẹwà ìyàwó rẹ̀ kó má bàa wọ̀ wọ́n lójú ọ̀tán kò jù bẹ́ẹ̀ lọ reason tán fi ń lo hijab tán fi ń borí ni pé ọ̀nà méjì ló pín sí iṣẹ́ àtòsí lè fà á àfáà tí ó fẹ́ máa fún ìyàwó ẹ̀ lówó oorun lemọ́lemọ́ ìmáàmù tí ó fẹ́ máa fún ìyàwó ẹ̀ lówó oorun lemọ́lemọ́ tí kinní ń gbé lọ ti pọ̀ o máa do aṣọ borí kò sẹ́ni tí ọmọ bóyá o ṣerun àbó o ṣerun ẹlẹ́ẹ̀kejì ìyàwó yín lè dirun tó fàìn sórí kó má bàa wu ẹlòmíì náà ni gbogbo ẹ̀ torí àgbèrè torí ọkùnrin míì ni kò dẹ̀ sí ti ń jágbèrè dictionary ọkùnrin kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó ràn wá lọ́wọ́ ọlọ́run lọ́ba onídéédé o àtẹ̀ntì ń ṣẹ̀sìn àtẹ̀ntì ọ̀sẹ̀sìn ọlọ́run lọ́ba onídéédé ọlọ́run nínú àánú ẹ̀ yọ san fún kálukú wa dáadáa o ẹja preach ní tó dáa ẹja pàjùbà sílẹ̀ dé lùsọ àlọ́lọ́ ẹja wó ọkọ̀ tó dáa lè dà wọ́n mọ́ wa àánú Olódùmarè ní fèsì wá sílẹ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni kan pàtàkì tẹ́fẹ́ kájọ sẹ́jà sọ lórí WhatsApp +2349048519362 +2349048519362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè òní wọ́mi o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. Ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀ ilé wa.
ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 4891 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.